Orí bíbọ gẹ́gẹ́ bí mo ti máa ń sọ, ó jẹ́ ohun tí Ọlọ́run gbé lé mi lọ́wọ́ láti máa ṣe, láti fi máa ran àwọn ẹ̀dá ènìyàn lọ́wọ́ gẹ́gẹ́ bí wòlíì, torí a pè mí pẹ̀lú agbára ẹ̀mí mímọ́, a dẹ̀ rán mi níṣẹ́ pẹ̀lú agbára ẹ̀mí mímọ́. Ṣùgbọ́n níjọ́ náà lọ́hùn náà ó yà mí lẹ́nu nígbà tí Ọlọ́run rẹ̀ wá lójú oorun, ó jí mi. Mo ń wo bàbá funfun yẹn, ó ní òun ní ẹlẹ́dàá, bàbá yẹn ní òun ní ẹlẹ́dàá. Bàbá dẹ̀ ní tí n bá ti jí, ó ní kí n lọ bá ìyá mi, kí n sọ pé kó bá mi bọ orí mi, kó ohun tóun ẹlẹ́dàá gbé bọ̀ kó má fọ orí mi mọ́. Ó ní kí ìyá mi ní ìka ẹja aborí yẹn, ìka ẹ̀ that is ẹja aborí yíyan. Ó ní kí ìyá mi lọ ní, ó ní kán bu èbò ẹran náà, kán fi sọbẹ̀ ẹ̀gúsí, ó ní kán gúnyán, ó ní kán bu omi, ó ní kán fi bọ orí mi, kán sọ pé ire tóun ẹlẹ́dàá gbé bọ̀ kó má fọ orí mi mọ́, tó sọ pé ire ti ń forí mi tẹ́lẹ̀. Lóòótọ́ nígbà náà mo tálákà ju èkúté ilé lọ, àti èmi, ìyàwó àti ọmọ méjì àti oyún ìkẹta nínú yàrá kan nílé bàbá là ń gbé, tí wọ́n fi oríṣiríṣi ìyà tán fi ń lọ ẹlẹ́dàá mi nígbà yẹn. Mo dẹ̀ ń gbàdúrà gẹ́gẹ́ bí pásítọ̀, mo dẹ̀ ń gbàdúrà fáwọn èèyàn mi, wọ́n ń jẹ́rìí, ṣùgbọ́n ayé tèmi ò yí padà. Aṣọ kan lọ́rùn, ṣòkòtò kan, bàtà tó ti jẹ tẹ́sẹ̀ mi ti ń kanlẹ̀. Okay, bàbá wá, ó dẹ̀ sọ bẹ́ẹ̀ pé òun ní ẹlẹ́dàá. Bàbá funfun, bàbá tí mo wí, gbogbo ara ẹ̀ funfun bí aṣọ tí mo wọ̀ yìí. Nǹkan tó dúdú lára bàbá yẹn, dúdú tó wà lára kóró ojú yẹn nìkan ló dúdú lára ẹ̀. Irun orí funfun, orúkọ ìgbèjú white, ètè white, everything funfun bí ẹni. Mo dẹ̀ argue, mo ní ìyá mi ò mọ orí bọ because alákọ̀wé làwọn parent mi méjèèjì, alákọ̀wé ni wọ́n. Mo ní kò ṣe irú ẹ̀ rí. Bàbá yẹn sọ fún mi, ó ní ìyá mi mọ̀ ṣe. Bàbá dẹ̀ disappear. Ìgbà tí mo tọ́ná, ó jẹ́ aago 3 òru ni bàbá disappear. Mo wá rò pé bó la tún já sí i. Ó ní àdúrà gbogbo ṣe tún wá jẹ mọ́ ẹja nǹkan kan. So ìgbà tó di aago 6 tí mo dìde, mo lọ́kọ̀lẹ̀kùn yàrá ìyá mi, wọ́n ṣílẹ̀kùn, mo wọlé, mo sọ fún nǹkan tí mo rí. Ìyá mi dẹ̀ ní lóòótọ́ ni, ó lóun mo rí bọ. Ó ní bàbá òun máa ń bọ orí fáwọn customer. Láì fọ̀rọ̀ gùn torí àkókò, kójú ọjọ́ yẹn tó ṣú, ìrọ̀lẹ́ ọjọ́ yẹn màmá mi pèsè gbogbo kìíní yẹn. Màmá mi dẹ̀ bá mi, ó ní kí n jókòó sórí stool, wọ́n dẹ̀ bọ orí mi fún mi. Okay, ọjọ́ kẹfà oṣù ni a wà lọ́jọ́ òun. Oṣù yẹn kọjá, a lo oṣù kan yẹn tán, a wọ oṣù kejì. Oṣù kejì kú bí ọjọ́ 3 tó máa parí ní ìṣẹ̀lẹ̀ kan tó lágbára ṣẹlẹ̀ l'Èkìtì, tí gọ́vnà tí mi ò mọ̀ rí tó ní kí bàbá mi lọ máa wá mi wá. Ibẹ̀ ló jẹ́ orísun ọlà mi dèní. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ gan, ó tún wá lọ, ọlà mi wá lọ bẹ̀rẹ̀ ní ẹsẹ̀ òkè, kì í ṣe pé bóyá Ọlọ́run kàn ṣínà ọlà fún mi tó wá tí mò ń gòkè díẹ̀díẹ̀. Láti ìgbà yẹn dèní ilẹ̀kùn ọlà ò tì mọ́. So okay, ẹnìkan wá, bàbá funfun ni, ó lóun ní ẹlẹ́dàá ní òru. Ó ní kí n lọ ṣe nǹkan lójúmọ́, a ṣe nǹkan lójúmọ́. Oṣù méjì ò parí, ọ̀nà là. Táwa lẹ́lẹ́dàá. So ìyẹn náà ni mo rí tó jẹ́ àdìtú. Lẹ́yìn ìgbà yẹn ni Ọlọ́run wá tó máa wá fi oríṣiríṣi iṣẹ́ pé tí nǹkan wọ́n máa mú mi rìnrìn àjò lójú àlá mi. Pé tí nǹkan bá ń ṣe èèyàn, nǹkan báyìí ló máa lò fún, báyìí ló ṣe máa ṣe. Kọ́ máa jáwé fún mi lójú oorun, kọ́ máa mú mi yí gbóká, kọ́ máa fi wé hàn mi. Èmi ọmọ alákọ̀wé, èmi tó wá pé law ni mo study. So gbogbo kinní yẹn, bí mo ṣe ń rí àdìtú yẹn nìyẹn nípele pé Ọlọ́run tó sọ fún mi, mo borí, ọ̀nà mi là, ó tiẹ̀ wá lọ́la níbi òkè. Ọlọ́run ní máa borí fún àwọn ìran ènìyàn. Bèrè lọ́wọ́ mi, màá sọ nǹkan tí ìṣẹ̀dá máa fi borí fún ẹ. So bọ́rọ̀ yẹn ṣe rí nìyẹn, iṣẹ́ tí a gbé lé mi lọ́wọ́ ni gẹ́gẹ́ bí wòlíì. Ẹ ti wá ń ṣe ọtọ́dún mélòó báyìí, ẹ ti wá ń ṣe fún ọdún 4 ọdún 4 la wà yìí. Ẹ ti ń ṣe fáwọn èèyàn. Bẹ́ẹ̀ ni, kò dẹ̀ sí ẹni tí mo borí fún, tí testimony ò tẹ̀lé, very great testimony. Wọ́n ní kò ṣeé ṣe fún yàn kí èèyàn kan wà ń lo òyìnbó kára Nàìjíríà ní òun fẹ́ borí fún pé bóòlù ṣe fẹ́ báwo lè fẹ́ wọnú ara wọn láti ṣe é ṣe. wọ́n ní Yorùbá náà lọ sọ pé a kì í fa orí lẹ́yìn olórí. God bless you my brother. Torí láyé àtijọ́ àwọn eléke pọ̀, títí dìsìn àwọn eléke pọ̀, wọ́n á ní pé wọ́n fẹ́ borí fún ẹ, wọ́n lè ní ra kùkọ́ dìyẹ, ra kíní dìyẹ, ra gbá. So ẹni yẹn lábẹ́ ra níbí, táwa lòun borí fún ẹ níbí, irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀. That is why tí wọ́n borí wọ̀nyí tí òun work
ọ̀dọ̀ àwọn ẹni tá a fi fún tán gbọ́ pé wọ́n ń ṣe ni bọ́n ṣe ń bọrí ni èmi o bọ́lá ṣe fi rán mi ni pé tó bá ní o fẹ́ kẹ́ ẹlẹ́dàá ẹ̀ torí ìtumọ̀ bíbọrí ni pé o kẹ́ ẹlẹ́dàá ẹ̀. o fẹ́ tọ́jú orí ẹ̀, o fẹ́ tọ́jú ẹlẹ́dàá. ẹ o kí dẹ̀ lẹ́lẹ́dàá ṣé orí ta ń ta ní amú nǹkan wá bọ̀ ìtumọ̀ ẹ̀ ni pé ọ̀nà mìíràn ní ìlànà ti ìṣẹ̀dá wa abínibí wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tọ́lọ́run dá wa mo sì tún bọ̀ lórí yẹn. It is always good kéèyàn máa gbàdúrà. Ọlọ́run fúnra ẹ̀ ló wá sọ fún mi ní ọjọ́ kan níbí lórí òkè yìí jẹ́ kí àwọn ènìyàn gbàdúrà ní èdè ara wọn, ní èdè wọn gangan kọ́ máa gbàdúrà ní èdè wọn. Tó bá jẹ́ Yorùbá ni ẹ máa gbàdúrà ní èdè Yorùbá, tó bá jẹ́ òyìnbó ni ẹ gbàdúrà lédè òyìnbó. So ìlànà ti wá láti kẹ́ Ọlọ́run tí òun ṣe ìlànà ti ẹ̀sìn tí àwọn òyìnbó mú wá, òun ni láti bọ orí. Kò ń ṣe inú ìwé mo ti kà, Ọlọ́run fún rẹ̀ èmi gangan lọ́lọ́run fi ṣe practical orí bíbọ ẹ̀. So tá a bá dẹ̀ fẹ́ bọ orí, sórí orí ìtumọ̀ orí yìí ni àpẹẹrẹ Ọlọ́run lára wa. Ọlọ́run sọ nínú ìwé mọ́ pé ọkọ ni orí aya, gẹ́gẹ́ bí òun Ọlọ́run pàápàá ṣe jẹ́ orí fún ìjọ. Ta ni ìjọ? Ṣé building ni ìjọ ni? Èmi àti àwọn ènìyàn ní ìjọ. Ọlọ́run dẹ̀ ní òun ni orí wa, ó ní òun náà sì ni olùgbàlà ara. So nígbà tó bá ti kẹ́ orí ẹ̀ is another way of appeasing God. Wọ́n ní orí làbá bọ làbá fòrìṣà sílẹ̀, wọ́n ní ògùn ló lọ́jọ́ kan ìpọ́njú, wọ́n ní orí ẹni ló lọ́jọ́ gbogbo. Orí tó ń sọ yẹn Ọlọ́run ló ń jẹ́ bẹ́ẹ̀, ẹlẹ́dàá ló ń jẹ́ bẹ́ẹ̀. Ní ọ̀pọ̀ ìgbà gbogbo ẹ̀kọ́ ló gba àkànṣe àdúrà wúyúwúyú àbí a ṣe súnà gàgàgàgàgà blow tongue àbí Jésù, gbogbo ẹ̀kọ́ nìkan ló gbà á. Ní ọ̀pọ̀ ìgbà àbá kan rọra kẹ́ orí wa ni inú Ọlọ́run ìbádùn, orí yẹn á dẹ̀ jà fún ẹ. So bí mi bá fẹ́ bọrí fún èèyàn gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe fi fún mi, èmi máa béèrè lọ́wọ́ Ọlọ́run ẹni yẹn láti fún mi orúkọ ìyá tó bí, tẹ́ni ẹ bá dẹ̀ ti fún mi, èmi á wá ojú Ọlọ́run lóru. Ọlọ́run lá sọ fún mi pé nǹkan báyìí ni kó fi pàdé òun ní ìṣẹ̀dá ẹ̀, nǹkan báyìí ni kó fi pàdé òun ní ìpọ̀nrí ẹ̀. So tọ́lọ́run bá dẹ̀ sọ kíní ẹ̀ fún mi, ibikíbi tó bá wù kẹ́ni ẹ wà, èmi á send message sí pé nǹkan báyìí ni kó lọ wá níbi tó wà yẹn wá. Tó bá ti kó ra àkókò síwájú ẹ̀. bẹ́ẹ̀ ni tó bá ti rí padà sọ fún mi tó bá ti pé, tó bá dẹ̀ ti rà tó pé máa sọ fún pé owó compensation mi, owó iṣẹ́ mi o, owó prophetic offering pé èmi ló máa bọ orí yẹn fún ẹ, wàá wá send ẹ. Tó bá ti wá send ẹ then àwa jọ mújọ tó bá ti send owó iṣẹ́ bó o fẹ́ ṣe lénìí, tó bá sì bọ́ sí àárọ̀ tàbí kó sì bọ́ sí aago 4 sí 6 o sì lè ṣe ìrọ̀lẹ́, o sì lè ṣe. Tó bá sì bọ́ sí aago 6 àárọ̀ sí 10 tí oòrùn ò tí ì yọ, tí ò tí ì bọ́ sáwọn 11 kó oòrùn ta, o sì lè ṣe. Tó bá ti yẹ lákòókò yẹn tó bá ó láti tún jẹ́ ìrọ̀lẹ́ bí aago 4 sí 6, kò tún gbọ́dọ̀ kọjá 6. bọ̀ aago 7 alẹ́ 8 alẹ́ 9 10. gẹ́gẹ́ ni wọ́n yẹn ò wọ́ọ̀kì mọ́. kò bá ìlànà tí mu ni àbí kò yẹ kó tiẹ̀ rí bẹ́ẹ̀ rárá. kì í ṣe ìlànà tèmi but ìlànà tọ́lọ́run fi fún mi, gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe fi fún mi ní iṣẹ́ ìránṣẹ́ mi níbi eré. Kò rán mi ní ọ̀rọ̀ Sunday. Àwọn èèyàn ìgbà tí mo bẹ̀rẹ̀ ń bí bóyá èèyàn 6 tàjọ ń pàdé lórí òkúta yẹn tí ò tí ì sí gbogbo nǹkan tẹ́ ń wò rẹ̀ bí ẹ bá 6 à ń ṣe mẹ́. Àwọn èèyàn sọ pé wáì ó ṣe jẹ́jọ́ Saturday, ó ní bọ́lọ̀ ṣe ní kí n máa ṣe nìyẹn. Ṣé bí òun ni mo ṣe bẹ́ẹ̀ rí nǹkan ẹ̀ẹ́dẹ̀ rí èrò lẹ́ni o, nítorí pé àwọn branch wa kọ̀ọ̀kan wọ́n ń ṣe nǹkan ní ọ̀dọ̀ wọn. Àwọn kan lọ Àkúrẹ́ lọ ṣe burial, àwọn branches wa kan tó yẹ ìta gbangba la máa ń lò, gbàgede yẹn la máa ń lò. But torí pé àwọn branches wa kan wà ní òtí ẹ̀ṣọ̀pọ̀ láti first mú àwọn kan wá, àwọn tó máa wá síbí láì tiẹ̀ sí pé mo ṣòpò, àwọn lọ ṣe burial ní state mi. So ṣe bí ìlànà sátidé ẹlẹ́ni 6 yẹn ló da gbogbo nǹkan rọrùn tẹ́ ń wò yìí. Ó dáa kéèyàn gbọ́ràn sà, má kọ́ bí ẹni ẹlẹ́ni. Wọ́n fún mi níṣẹ́ ìránṣẹ́ Sunday, wọ́n dẹ̀ fún mi níṣẹ́ ìránṣẹ́ church. So bẹ́ẹ̀ náà nítorí bíbọ èmi á tẹ̀lé ìlànà mi ni bọ́lọ̀ ṣe gbé kalẹ̀ fún mi ni. Ẹ̀sùn bá dẹ̀ ti sọ fún wọn tó bá ti ra kìíní yẹn, tó bá ti san owó mi àmọ́jọ́, tó bá yẹ pé ọjọ́ yẹn náà fẹ́ ṣe tó bá sì bọ́ sáàárọ̀ tàbí ìrọ̀lẹ́, ó ti yá náà nìyẹn. Àwọn akókìíní yẹn ti ra lọ́hùn sórí tébù, wọn á jókòó tì í, èmi á sọ bọ́n ṣe máa ṣe fún wọn lórí WhatsApp. Wọ́n á pè mí báyìí, màá má gbogbo àdúrà mi,
èmi á dẹ̀ máa gba àdúrà orí yẹn màá máa sọ àwọn á máa ṣàmì bẹ́ẹ̀ wọ́n á máa gbé kinní yẹn lọ́kọ̀ọ̀kan máa ní kí ló tún kàn ó yá ẹgbẹ́ tó tún kàn ẹgbẹ́ sórí màá dẹ̀ ṣe àṣẹ bó ṣe yẹ nítorí pé mi la fi fún tí n bá sọ fún ẹ pé nǹkan báyìí náà fi ń bọrí gan tó bá rò pé òkè ó ti mọ nǹkan tó fi ń bọrí tí n bá tiẹ̀ tún sọ fún ẹ pé bọ́n ṣe ń ṣe nìgan pé tó o bá ṣe é kò nítumọ̀ because èmi la fàṣẹ ẹ̀ fún. gbígbàdúrà yẹn lè máa fò ń tẹ́ ẹ lú. bẹ́ẹ̀ ni àwọn ọmọ Ísírẹ́lì lọ́jọ́ kìíní àná kì í ṣe kí wọ́n máa àdúrà gbà ṣùgbọ́n nǹkan tí Mósè bá ti sọ làṣẹ wòlíì Ọlọ́run ni mí. bẹ́ẹ̀ ni. bàbá fún àwọn tí wọ́n bá fẹ́ kàn sí lórí irú ìgbésẹ̀ yìí nọ́mbà wọn lè pè é sí. God bless you nọ́mbà mi ò yí padà wọ́n bá wà lókèèrè tán sí lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n á tẹ +234 wọ́n wá bẹ̀rẹ̀ 07037993902 +234 07037993902 ọ̀tán bá wà ní Nàìjíríà wọ́n á kàn tẹ 07037993902 Wòlíì Olúfẹ́mi ṣùgbọ́n má pè mí ní direct call rọra lọ ṣe voice note WhatsApp ṣe WhatsApp fohùn sílẹ̀ sí voice mail fún mi dárúkọ ẹ sọbi tó wà sọ nǹkan tó fẹ́ tó bá ti sọ èmi máa ń dá àwọn tí ò sí lórílẹ̀‐èdè Nàìjíríà lóhùn online lórí WhatsApp ní convenient time mi so tó bá ti da time yẹn tí mo rí àwọn àsọsílẹ̀ máa dá ẹ lóhùn tó máa tẹ́ ẹ lọ́rùn lórí WhatsApp sọ message sílẹ̀ fún mi síbẹ̀ torí tó bá lóhùn pípé lóhùn target o lè pèsè àsìkò ìgbà tèmi ń dá àwọn tó wà nítòsí lóhùn ní òkè ẹ̀rí ń bí so ṣùgbọ́n alẹ́ Nàìjíríà time ní aago 9 alẹ́ títí di ìgbà tọ́lọ́run bá yọ̀ǹda mo máa ń dá àwọn tí ò sí lórílẹ̀‐èdè yìí lóhùn so ẹnikẹ́ni tó bá ti fi message sílẹ̀ fún mi I'm sure to respond. Yeah. Alore TV nílé nílé òkúni ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n ètò tó kọ́ni lóye